أيها الغادي إلى يثرب مهلا لتحمل شوكا ما أتيك له حملا تحمل رعاك الله مني تحية وبلغ سلامي روح من طيبة حلا وكيف عند ذاك القبر في روضة التي تكون يمينا للمصلي إذا صلى وكن خاضعا في محبة وأي خاشعا وخافض هناك الصدر واسمع لما يتلى تراني أراني عند قبرك واقفا يناديك عبد ما له غيركم مولى إلهي أنت للعلماء أمن فقول للشيخ محي الدين أمنا إلهي أنت للعلماء فضل فقول الشيخ محي الدين فضلا إلهي أنت للعلماء عز فقول الشيخ محي الدين عزا إلهي أنت للعلماء جاه فقول الشيخ محي الدين جاه أسامعك يا مولاي نهضة رحمة بمحيي الدين سائل المتواصل وأصحابه والوالدين وإن ألوا وقرباه والولدان أسفل أسفل وأنت لنا كنز وعز وملجح ونجح لمحمول وفتح لمكفل حوائج في الدنيا بجايك عجلت وآجلة أخرى ليوم مؤجل فصل أبو لاودي ما ذكرتك وعدني بمصباح نور العلم في كل مشكل وعند فراق الروح كل مشاهدا ليشهد بالتوحيد قلبي ومكوالي إذا لم تكن لي في الشدائد عدة فمن يا شفيع المذنبين يكون لي وصلى عليك الله ما لا حباركم ومن لا جوادكم تأتراد مجلجل وما سجفت ورق الأمائم في الهمام وقردكم ريو لتجريد بل صلاة تؤدي كل حق كربوة ومجدا وتفضيلا على كل أفضل وتشمل من والاك نصرا وهجرة وكل محبي لصحابة أولي وكل محبي للصحابة أولين في ذاهبين الأولين من القرون لنا بصائر لما رأيت مواردا في الموت ليس لا مصادر ورأيت قومي نهوها تمضي الأكابر والأصاغر
لا يرجع لماضي ولا يبقى من الباقين قابير أيقنت أني لا محالة حيث صار لقوم صائر. gbogbo àwa tí gbogbo àwa tí àánú Ọlọ́run àti ìfẹ́ tá a jọ ní sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. òní tó ṣe déédéé ọjọ́ tàbí ànábì sallallahu alayhi wa sallam. ولد الهدى فالكائنات ضياء وفم الزمان وفم الزمان تبسم وثناء. ẹ̀yin ìyá wa gbogbo wọ̀nyí yàrá gbogbo wọ̀nyí. mo fẹ́ ká lọ jókòó kalẹ̀ náà. ká lọ jókòó kalẹ̀ náà. ولد الهدى ولد الهدى فالكائنات ضياء. àmọ́ra àgbọ̀ gan ti dí mi lójú díẹ̀ pẹ̀lú fìlà rẹ̀ gòdò yìí. وفم الزمان تبسم وثناء. bọ́rùn ọba ti ní máa ro ẹ́. وفم الزمان تبسم وثناء. tó bá ṣe pa àjọ yẹn àwọn mùsùlùmí àgbáyé ni. mùsùlùmí àgbáyé ọba kún wọn ni. kò yẹ kó kù mùsùlùmí kan tí ò ní yíde lónìí. tí ò ní yíde lénìí. níbi tí ìfẹ́ ànábì dé dúró. tó dé dúró. ولد الهدى فالكائنات ضياء. bó lọ wí. وفم الزمان ìyá lọ́jà تبسم وثناء. ìyá lọ́jà jẹ́ ní. وفم الزمان تبسم وثناء. ìwọ tó bá ṣe kí wọ́n lo nira rẹ. tó jẹ́ pé wọn lọ nira rẹ̀. tó o bá kí ànábì kò sẹ́ni tí ó nà ọ́. ọ̀sẹ̀ni tí ó nà ọ́ sallallahu alayhi wa sallam. tó o ní jìyà tó o bá dédé pọ̀ ṣe kí ó ń ṣe ńlá. sallallahu alayhi wa sallam. lẹ́ẹ̀mẹ́ta tẹnu wọ́n papọ̀ káyọ̀ ń bọ̀ ànábì lẹ́ẹ̀kan náà. sallallahu alayhi wa sallam. naam. sallallahu alayhi wa sallam. naam. sallallahu alayhi wa sallam. الروح والملائكة حوله للدين والدنيا به بشرى. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. àwọn mi ò wọ́n bá ànábì ṣe tó. wọ́n bó ṣe tó. ọlọ́run lèmi ti ń bẹ ti pẹ́ èmi nìkan mo mara mi. mo mara mi. bẹ́ẹ̀ bá sì bí mi ní nǹkan méjì kò lésì. lésì. n mọ ọjọ́ tí ń jọ́ lọ́hùn kò sì sí ọjọ́ tí ń níjọ́ lọ́hùn mọ́. níjọ́ lọ́hùn mọ́ Allahu Akbar. méjèèjì ò lésì èèyàn ò lè bí mi kí n dáhùn. èèyàn ò lè bí mi kí n dáhùn. àwọn ọmọjọ́ tá a bẹ̀rẹ̀ sí ní jẹ́ èèyàn àtijọ́ tí ẹ bí a ẹnìjọ́ tá a kú la mọ̀. ọjọ́ tá a kú la mọ̀. ẹlòmíì ń sinmi dandan báyìí wọ́n sì ti palẹ̀ rẹ̀ mọ́ tí ó mọ̀. bẹ́ẹ̀ ni oríṣi tán kòtò. ọ̀nà ara ti ń dúró pé wọ́n fẹ́ gbé wọn náà dé. wọ́n fẹ́ gbé ọ dé. الروح والملائكة حوله àwọn èèyàn ọmọ bá ànábì ṣe tó nífa. للدين والدنيا به بشرى. wọn ò mọ̀. ọ̀rọ̀ ni òhìbù àná òwòrífà ọ̀wà ní òwòrọ̀f. mo wá fẹ́ ká yé ó mọ̀ mí nígbà tí mo ń bẹ tí mo mọ́ra mi mo wá fẹ́ kí wọ́n mọ̀ mí fa khalaqtu nura Muhammad. sallallahu alayhi wa sallam.
mo fẹ́ júwe ara mi mo fẹ́ júwe ara mi. ẹ jẹ́ kẹ́ farabalẹ̀ mo wá dàmọ́lẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́wà ni máa jẹ́ tó ń jẹ́ kí wọ́n máa tara rẹ̀ mọ̀ mí. Allahu akbar. ismul jalalati fi badi urufihi. kódà bí yẹn ń pa ìwé ẹ má dá lákẹ́ mọ́ ọmọ dàlákẹ́ mọ́. a ní dá ọ lákẹ́ pa bẹ́ẹ̀ni. bó bá ká ọ la wáyà microphone mi kí n fún ọ lò lò àfọ̀n yọ̀ǹda. dàgbòrú mọ̀jà gbádùn tá a wá ṣe Má jẹ́ gbádùn. ṣe bẹ́ẹ̀ sàn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run àbí. a ṣe máa bẹ̀yẹn kó má pa ìwo níbi òkú kó má pariwo. bó wù ọ̀fọ̀kọ̀ kúkú sí anímú àbí. kálukú ó bomú rẹ̀ láàmú ẹ lọ láàmú lọ. ntí ya ìdání ń kó yìí ní nkó yìí. kálukú náà fẹ́ kó tiẹ̀ kó yẹ kó gòbé kó yẹn zu. yóò yá lónìí yóò yá lọ́la ó sì lè yá lójú ẹsẹ̀ tọmọ kéré tiẹ̀ náà. ismul jalalati fi badi urufihi. alifun hunalika wasmu taha liba'u. mo fẹ́ kẹ́ ṣètò yìí dáadáa alifun hunalika anako wasmu taha liba'u. anako nù. ألف هنالك واسم طه الباء. lára àwọn tẹ́ ẹ sọ̀rọ̀ fún tẹ́ ẹ mọ̀ tẹ́ẹ̀mà. àbúrò jẹ́sì mi nígbà tó fẹ́ sọ ọlọ́pàá ẹ̀yin lẹ gbà síṣẹ́ ẹ̀yin lè gbà síṣẹ́. ọ̀ bẹ́ẹ̀ rí ni. يا خير من جاء الوجود تحية ìyá olórí ọ̀nẹ́fẹ̀ẹ́nu. من مرسلين إلى الهدى بك جاءوا من مرسلين إلى الهدى بك جاءوا. sallallahu alayhi wa sallam. ọ̀kan tí mò ń wòye ló ń dààmú ọpọlọ mi bẹ́ẹ̀ni mo ti fi alára balẹ̀. mo sì fẹ́ kí bẹ̀ ń ó fara balẹ̀. kí bẹ́ẹ̀ fara balẹ̀. خير الأبوة حازه لك آدم. bẹ́ẹ̀ bá tiẹ̀ lè yípo òlu tẹ́lẹ̀ yípo òlu. dandan gbọ́dọ̀ kí ànábì lónìí. ọgbọ́dọ̀ عليه وسلم. ọ̀rí tó panu dé tí òyìnbó ẹ̀ náà. sallallahu alayhi wa اسم sallam. الجلالة في بديع حروفه. ọ̀nà àyẹ̀wò ọ̀nà díẹ̀ báyìí. ألف هنالك واسم طه الباء. àwí kìíní kan ní ìsìn. awi nǹkan kan nísìnyí. ẹsẹ̀ afẹ́mẹ́ni tí ó kì í mo fẹ́ kọkùnrin yẹn lọ jòkó n sì fẹ́ wí púpọ̀ ju bó ti yẹ lọ. bẹ́ẹ̀ni bàbá ń jà lábẹ́ àyè. n fẹ́ ibẹ̀ yẹn máa ṣètò ara rẹ̀ ó ti kó èrò tó jù lọ ni kérò tó jù lọ ni. ó kérò tó jù lọ bẹ́ẹ̀ni bàbá ń jà lábẹ́ àyè. mo fẹ́ kó lọ jòkó àwọn ọmọ àwọn níní ọlá ni ẹ lọ jòkó torí Ọlọ́run torí ànábì Muhammad. sallallahu. يا خير من جاء الوجود تحية. wọ́n tún lè ṣẹ́wọ́ sí ọ nísìn ọ ní mọ́ mú un ṣe wá sí lọ ọmọdé òkú bọ̀ rẹ̀ mo fọlọ́ ẹ̀dẹ́kun bí yẹn bá ti kọjá lọ kọjá ju ó fẹ́ dààmú ó fẹ́ provoke ọpọlọ mi nu. من مرسلين. àwọn lọ́yà sì náà wà ń bí náà bẹ́ẹ̀ tí a bá fẹ́ ka òfin gan lófin èèyàn tó o bá mọ̀ rìn ibẹ̀ lọ́ọ́ gbàdẹ́wọ̀n bẹ́ẹ̀ lọ́gbàdẹ́ wọn. mo sì fẹ́ ka òfin Ọlọ́run nísìn ọ sì wá rọ́ Ọlọ́run fín ìwọ tó ń bẹ̀rù èèyàn. من مرسلين إلى الهدى بك جاءوا. mo rò pé ẹ yòǹbó ànábì ni. sallallahu alayhi wa sallam. mẹ́ta náà là á wí o mẹ́ta náà láàwì. èmi ò lè pé ẹnà ròtò lẹ́nu mi ò gbádùn kó má bàa dákú wọ́n bá dákú. àmọ́ lórí ìjókòó rẹ̀ ọmọ náà báyìí pé ya Rasulallah ya Rasulallah Ànábì o ya Rasulallah ya Rasulallah assalamu alayka ya Rasulallah Ànábì o ya Rasulallah ya Rasulallah
ẹ mọ kí ànábì. Ya Rasulallah, ya Rasulallah, assalamu alayka ya Rasulallah. ẹ bá wí kó kílẹ̀ Ya dáadáa. Rasulallah, ya Rasulallah, ya Rasulallah, ya Rasulallah, assalamu alayka ya Rasulallah. ìwọ náà wí dáadáa jáde. Ya Rasulallah, ya Rasulallah, Anabi Muhammad, ya Rasulallah, ya Rasulallah, assalamu alayka ya Rasulallah. káwọ̀ rẹ̀ wálẹ̀ nísìn. káwọn rẹ̀ wálẹ̀ nísìnyí. ẹni tí ò bá kí ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. yóò jẹ̀bi ọlọ́run ọlọ́run ó dá lẹ́bi. ọlọ́run ó dá lẹ́bi. tọ́rọ́ ọlọ́run tó dáa gan kí. ókè ọlọ́run tó dá kí. ọlọ́run fún rẹ̀ ó kí ànábì Muhammad. Salla alayka Allahu ya hadil wara. ó ń sẹ́ ńlá. Ya rahmatan sallallahu alayhi wa sallam. dáadáa. tad'u ila rahmani. ọmọ mi. Ya rahmatan tad'u ila rahmani. Salla alayka Allahu ya adinani. ya Mustafa. Ya Mustafa, ya Safwata Amani. gbogbo tó bá ti dàpọ̀ mọ́ni lọ́dọ̀ mi tó dàpọ̀ wọ́n ní. tí wọ́n bí ànábì Muhammad tàbí ànábì wa Muhammad. ẹ fẹ́ dàn tó pọ̀ lẹ́nu. Wa rahmatun lil alamina wa minnatun káì ànábì wa Muhammad. min sallallahu alayhi wa rabbina sallam. wí dáadáa ká máa bil lọ. fadli wal ihsani. bó bá ṣe ìlú. من ربنا ذي الفضل والإحسان. صلى عليك الله يا أدناني. أبي يا مصطفى يا صفوة الرحمن. يا ربي بالمصطفى الأدناني فاغفر ذنوبي ثم أصلح شأني. صلى عليك الله يا أدناني. يا مصطفى يا صفوة الرحمن. gbogbo olólùfẹ́ ànábì Muhammad alayhi wa sallam. yòǹbó ẹ̀ ni. sallallahu alayhi wa sallam. ẹ bá mi yòǹbó ẹ̀ dáadáa. sallallahu فإذا alayhi wa رحمت sallam. فأنت أم أو أب. bẹ́ẹ̀ ni. هذان في دنياهما الرحماء. mo fẹ́ kí àwọn ìyàwó tún jòkó lẹ́ẹ̀kan sí i. jókòó lẹ́ẹ̀kan sí i. mo kí alhaji wa Mikael Mustapha Gbàdámọ́sí bẹ̀rẹ̀ àmọ́ sí. bàbá wa bí ọmọ ṣàwò bó lọ wí. اسم الجلالة في بديع حروفه. ẹni ọlọ́run bá pọ́nlé ẹ bọ́lọ̀ ń pọ́nlé. ألف هنالك واسم طه الباء. ẹ bá ń fún wọn láàyè ẹ bá fún aláàyè. kí n tó wọnú ọ̀rọ̀ tààràtààrà. ألف هنالك واسم طه الباء. ẹ jà lónìí lẹ́nìí gbogbo ẹ̀dá tó bá torí ìfẹ́ wá tó torí ìfẹ́ wá ibi àyè bá kù sí ni ọmọ ìjòkó. ni wọ́n máa jókòó sí. صلى عليك الله يا هادي الورى. ẹ gbọ́ dáadáa báyìí naam. ẹ má jẹ́ ń tàn yín àkànbẹ tẹ́ lédìde tẹ́ torí ẹ kàbùkù lónìí o ẹ torí ẹ kàbùkù lẹ́nìí. torí ẹ̀mẹ́ bí ẹ ṣe tó lọ́dọ̀ ọlọ́run يا رحمة ẹ fi wọ́n sílẹ̀ kí kálukú ó jòkó. تدعو إلى الرحمن. ọ̀tún yálóde. ورحمة للعالمين ومنة bẹ́ẹ̀ ni. من ربنا ذي الفضل والإحسان. ọdúnkọ́ fún ọlọ́run alhamdulilah. kí ló dé tẹ́ ẹ dúpẹ́ dáadáa. alhamdulilah.
àwọn èèyàn máa dúpẹ́ dáadáa. alhamdulillahi rabbil alamin. bó o lọ wí Irham. prof. ارحم إلهي أمتي وأجرهم من كل كرب من لظى نيراني من كل كرب من لظى نيراني. kò ní níbẹ̀. tẹ́ bá lè máa tó àga ẹ máa tó àga ẹ máa tó àga. bí kálukú ṣe tó lè máa tó àga ẹ máa tó àga. àwa kò tó nǹkan ẹ sì ṣẹ̀ wá. ẹ ṣẹ̀ wá. wọ́n fẹ́ fi ń sòrùn ni ẹni tó wà wájú tó rùn pa ẹni wà lẹ́yìn tó wà ń bò jí yá jùlọ. ó yá jùlọ bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ mọ́jọ yọ yín lẹ́jẹ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ bọ́ síbi tó dáa díẹ̀. bó o lọ wí jèrè. فالقلب مني قد أحب محمدا بل في هواه ìwọ̀nba tí mo fẹ́ sọ. يهيم كل كياني. èmi náà sì ní naam. ẹ kàn fi ń kún àsìkò tẹ́ dìde ń bì ni ẹ̀fín kásìkò tẹ́ ìdè. bí ò tásìkò tí ń parí wá sí bẹ́ẹ̀ ni. ní parí ẹ̀ nípa. ẹ máa fi kún gbogbo oúnjẹ tẹ́ ń wò lọ́ọ̀kan ní jẹ́jẹ́ àní jẹ́jẹ́. oníkòyí òun gba àsìkò yín dáadáa bẹ́ẹ̀ ni. òun tí ó yẹ pé ní tó ní microphone lọ́wọ́ ló lásìkò ló lásìkò. ẹ yá farabalẹ̀ kẹ́jẹ́ ń ṣe wá àsìkò ráyè jẹ́ ń bọ̀rọ̀ kẹ́rà ìjẹun bọ̀rọ̀. kájọ mánéjì ara wa lónìí. àmọ́ pé mi ò ní ṣe wá sí ẹ yá àmọ́ pè mí sóde òun àwọn tí ó bù mí lówó tí wọ́n bù mí padà ìgbọ́dọ̀ lọ kíyàn mọ́ alájà ò ní bínú alájà tó pèdè gan ò ní bínú abarábà náà kíra yín dalẹ̀ sóbìnrin gbọ́ eléyìí ó gbọ́ nísìn. kéèyàn wọnú ọ̀fà yìí kó mọ̀ gbọ́ wáàsí wáàsí tí wọ́n ń tè kó wá wá tí wọ́n ń tìlú èǹbó wá wá kéèyàn wá lọ gà á kó lóun ò rí wàràrà ń bẹ kó yá tú gbogbo ohun tí wọ́n bá mọ̀ ọ́ bẹ kò jẹ́ gà á mọ́nu fúlàní ò sí ń bẹ̀ mọ́nu ẹ̀yà máa dáko lásán bẹ́ẹ̀ ni kéèyàn wọ ọ̀fà kó mọ̀ gbọ́ wáàsí. kéyìn fa yóò ta wa máàlíkò fil Madina mo ti ní gbọ́n ti rẹ́ẹ̀dì báyìí. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. bí ẹni pé ẹjọ́ nǹkan fẹ́ sọ gbóná Ọlọ́run ti fi sí i lọ́kàn pé tí yóò sọ lé díẹ̀. ó lé díẹ̀. a sì wí. a wí. orò mọ́ sọ́kò olókan tí mo mú lọ́wọ́ ẹ̀ tí n bá sọ tán ni ẹ máa ṣòfin. bẹ́ẹ̀ni lẹ́yìn n kọ́kọ́ sọ yìí ná. lẹ́yìn eléyìí ni ẹja ṣòfin. a ṣe wá bí òkú báyìí tá a ráwọn tọ́lọ̀ ń dá lọ́lá báyìí tá a ráwọn onímọ̀ báyìí tá a wá ní sọ̀rọ̀ káfíẹ̀ kan mọ̀ pé àwọn àfáǹgbà náà ọ̀rọ̀ wo là ní sọ kálukú wá bí lónìí ọkọ̀ bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ la gbé wá ẹ̀ ǹjẹ́ bó ṣe dáa fún wa tó ṣe bẹ́ẹ̀ nìran wá ṣe jèrè wa ni Allahu Akbar. ẹ sì ní mọ́ sọ̀rọ̀ àti ní tí ìbá débì kan fóònù ní ọmọ pàdé wọ́n bu wa gbogbo ẹni tí ò bá ti dá náà ní wàásì máa bá wí. wàásì máa bá wí. màálù kọ́ni ẹni bá sọ̀rọ̀ àti horonú gbẹ́. èèyàn ni èèyàn ni ìran mẹ́ta sì là àfà kan ò tó ọ̀rọ̀ tó bá sọ àfà kan ṣe déédéé ọ̀rọ̀ ẹnìkan ju ọ̀rọ̀ lọ èmi ju ọ̀rọ̀ Ọ̀fà lọ tó mo ti sọ káàkiri àgbáyé. bẹ́ẹ̀ni Ọlọ́run jẹ́ àárín pẹ́. bọ́ọ̀dé Ghana ọkàn wọn mi. bẹ́ẹ̀ni. àwọn wò mí lọ́nù lu èbó nísìn gbàtí bá sọ̀rọ̀ bíi 30 minutes àwọn tí owó ti lé ní 1 million owó kámẹ́rà àti ẹ̀rí láìfì ni wọ́n gbé káàkiri àgbáyé báwọn so kì í sojú agbo yín nìkan ní ń bá sọ̀rọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé wa pọ̀ lórí atẹ́gùn. ahlan habiballahi ji'ta sa'adatan lil alamina wa rahmatan wa kamala. Ọlọ́run wo la dúpẹ́ fún.
ọba tí ò sí tí ò fi jù wá lọ. tí ò sí tí ò fi jù wá lọ. ẹ̀ẹ́dẹ́gẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ díẹ̀. ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ díẹ̀. jàmá. Naam. njẹ́ tá a lọ sí màmá. tá a lọ sí màmá. ọlọ́run bá kẹ́ wọn púpọ̀ sí. Amina. ẹ sàmí. Amina. bá a gẹ̀ wọn púpọ̀ sí. Amina. wọ́n ń sọ fáwọn èèyàn pé ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run níbẹ̀rù nǹkan mẹ́ta. oníbẹ̀rù nǹkan mẹ́ta. mẹ́tẹ̀ẹ̀ta yìí sì lágbára kọjá ká má bẹ̀rù ẹ̀. ó lágbára kọjá ká má bẹ̀rù rẹ̀. àkọ́kọ́ bẹ̀ ni alimọ́rọ̀d. bọ́ọ̀ bá bẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rù àgbéká àárẹ̀ tí ò ṣe é dájọ́ sí. tí ò ṣe é dájọ́ sí. kan ní tó bá ṣe tilẹ̀ ní ògbé àárẹ̀ òtún àárẹ̀ ni ojú ò ti owó nísìn. ojú ò ti owó nísìn. èyí máa sáré ní fẹ́ǹsì gé ní kwatẹ́m. ìzòní parado Israel. àgbára àárẹ̀. àárẹ̀ tó tó àárẹ̀. àwọn professors ó wà dúró bá wà ní kí ni ń ṣe ń gan án nítorí mo rúra mi wá fún náà nà. gbogbo machine wo tẹ̀ mọ́ la kò ní sọ tí ń ṣe láyé. èyí ní sọ tí ń ṣe láyé. onímọ̀ àní ìgbádùn. àní ìgbádùn. wọn láàrin tí ń ṣe yín. àárín tí ń ṣe yín. bá a ti wà yìí kálukú wa làwọn bá a ti wà àmọ́rú ààrẹ tọ́lọ́wọ́n dẹ̀ sí a. Allahu akbar. akànsìkú agbádá ni kálukú náà sì gẹ̀gẹ̀lẹ̀ ọlọ́run ló mọ̀ ní tá a wọṣọlé. mi ní tèmi tí mo wọṣọlé tásìkò rẹ̀ gbọ́dọ̀ kọjá ẹ̀rọ pé mo lọ tọ̀ ni mo lọ wọ́n nǹkan mi nu. báyìí kọjá àmì jèrè àwọn olólùfẹ́ mi lọ́lọ́wọ́n mú kú mbẹ́. Amina. kò sáni tí ò ní tó wọṣọlé níbí. kò sí. àfẹnitọ́lọ̀ ń bá ń pọ́nlé lọ́wọ́ ló kù. tọ́lọ̀ máa ń pọ́nlé lọ́wọ́ ló kù. ẹlòmíì tẹ̀rù kó rọrùn tí fún kọ́ọ̀lù nínú mọ́tò irọ́ ni. irọ́ ni. ó ti máa bẹ́rẹ́ gún ju dókítà lọ ó lọ gún rẹ̀ nu. ó lọ gún ara rẹ̀ nù. ó kọ́ tó máa gún ni ó ti wọ aago pé ó fẹ́ yíwọ́. ó fẹ́ yíwọ́. àwọn ní òkọ̀kọ́ máa lọ básìkò bá ti fẹ́ kọjá tó bá yá ìka ó máa gbọ̀n mí wárápá bẹ́ẹ̀ bá yẹ ti ṣùgbà rẹ̀ báyìí tó bá yẹ fẹ́ gbẹ́ lélẹ̀ bí ó bá nàró apá kan àtẹsẹ̀ kan ó kọ̀kọ́ rọ̀ ná. Allahu akbar. ẹ jẹ́ jòkó jẹ́jẹ́. ẹ jòkó jẹ́jẹ́. ọ̀rẹ́gbẹ́ rẹ ti ń tẹ̀pá tó rọ lẹ́gbẹ̀ẹ́ kan ọwọ́ àrò pé ń bá náà wá ló dàgbà ni kíní kan ló jẹ mọ́lẹ̀ kò sì tán níbi tọ́lọ̀ ti là mọ́lẹ̀ ń ha ni kò kàn tí kàn ni. tí kàn ni. àyà tọ́líbà dúníyà. àbọ̀ ọ̀rẹ́gbẹ́ rẹ tẹ́ ń tì ní kẹ̀kẹ́ ni ọ̀rọ̀ pé lásídẹ̀ǹtì ni ṣèbó sùn náà ni ò jí dáadáa mọ́. ó sùn náà ni ò jí rè. ń romi ló wì bọ́lọ̀ sí ni kí wọ́n máa ti kánú. Allahu akbar. dani ati naha sharakurada. ọ̀rọ̀ tí ò ní jágun ni. wa qararatul aqidari. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ìjà tòkè téèyàn bá bẹ̀rù Ọlọ́run àfi kó bẹ̀rù àlùfákìrù tó o bá bẹ̀rù Ọlọ́run lọ bẹ̀rù òsì. ọgbọ́n tó o dá tó o fi ra ọkọ̀ jọ náà lọ́ọ́ dá tó o fi tà tán. àbẹ́ni ẹni tó ta lé rẹ tásán lógò ni. ó gbọ́n mọ lálùbáríkà ló kù láyé rẹ̀. Allahu akbar. ilé tó kọ́njọ́ tí ó sì tó pelére tí wọ́n pa títì rẹ̀ njọ́ tí ó tà báyìí yàrá náà ti kó fún pẹ̀lú ẹkún. Allahu akbar. ó tún wá tà kò tún wá ká gbèsè tó fẹ́ san. ká gbèsè. òun ta dúkìá mi fi san gbèsè Ọlọ́run tí ì mú ọ ni. Ọlọ́run tí ì mú ọ ni. kò tó san tọ́lọ̀ bá ní máa jẹ́ lọ. dárọ̀. ń bọ̀ mọ̀ yìí sọ ọ̀rọ̀ òwò fẹ́ kéwú wọ́n ti ta mí pa ọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀. màtàmá adìhàkàtì fi yawmiha. bẹ́ẹ̀ bá sì wá bẹ̀rù Ọlọ́run ẹ dákun. ẹ bẹ̀rù Ọlọ́run. gbogbo ilé tàn gbajúmọ̀ kọ́ pé lọ́fà o tàn gbajúmọ̀ kọ́ tó ọ̀rọ̀ lọ́rọ̀ máa mú ká. ọmọ tálíkà lọ́mọ wọn ta fún nísìn. Allahu akbar. gbogbo ilé ńláńlá jọ tí ó máa hó ìgbà tó ọmọ wọn ta nísìn ọmọ tí wọn ò rówó tọ́ níjọ́ níra ọmọ yìí ní pẹtimọ́tò tí wọn máa ya bí ẹja sí níjọ́ tí wọn ò rówó tọ́ nílé ìwé tó ga àwọn náà wá lówó tí wọn wá ń ra lé ńláńlá lónìí wọn wà ní ẹ̀dáwó ọdún kan kò ní kan pa sórí ẹ̀. Allahu akbar. lọ́dún kan yóò kọ́kọ́ máa wó. ìyáálé ò jẹ́ ẹ̀ ó fẹ́ púrúfù pò ń lówó ni a ní ẹ wó dànù. ó fẹ́ dára ni. ẹ jẹ́ bẹ́lọ̀n dáadáa nísìn. gbogbo ẹ̀yin tẹ́ níláyé tẹ́ wà ń bí ẹkún yín ò tí ì tó bẹ́ẹ̀ kọrí sí múra ni. ẹ bẹ́lọ̀n kọ́ ọmọ yóò jù yín lọ torí bí wọn bá ti lè jù yín lọ
àwọn tí wọn ò tọ́ dáadáa tí a ti ní láárí wọn padà pọ̀ ọmọ yín nítàn. Allahu akbar. èmi ò sì ní téèyàn fi kalẹ̀ tọ́mọ ò lè lò tó wà lọ gbé fẹ́ni tí bàbá rẹ̀ ò bá làágùn. òdodo ọ̀rọ̀ ni mò ń sọ yìí o ó lè gbóná ó lè le ó lè mú ọ sì lè jùúlẹ̀ èyí bá jẹ́ tiẹ̀ àti tèmi tí mò ń sọ̀rọ̀ láàmú gbà mú. ṣé mo lè wí kẹta. ẹlẹ́ẹ̀kẹta. ẹ lọ jòkó mà. ẹ lọ jòkó. ẹ̀yin ni mo dákẹ́ fún wàláhì tàláhì. bó o lọ wí. abukati gada tabalaha min dari. iṣẹ́ ọ̀rọ̀ lèmi ń ṣe àbí iṣẹ́ ọ̀rọ̀ kébì ń ṣe ni. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kẹta tó o bá tiẹ̀ bẹ̀rù ọlọ́run pàápàá onílọ́jọ́ bíi anabi Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ sì yòǹbó rẹ mọ́. sallallahu alayhi wa sallam. ọ sì bẹ̀rù kú tí ò ní jọ dágbére. Allah. ìyá wa etí ẹ̀ dágbére. ọ dágbére. lára dágbére lè wúwa. ewúwa. ẹ tẹ wà níbi tí ẹ ti hewu. tẹ́ẹ̀kan tó ń soge ẹ̀ ń gẹ́ lẹ́sẹ̀ ni. èmi ni bára bá dágbére eégún ti ju. lọ́ra ń tẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe mọ́ tẹ́ ẹ bá ti léwu lórí ẹ má wọ bàtà tó ga mọ́. toríjọ́ tó kò lòdì tí wọ́n gbé ọ wálé tí bàtà ó sọnù. ẹ mọ gẹ̀rẹ́sì ẹ̀ díẹ̀ ni lọ́ra tí yóò gbọ́dọ̀ ṣe mọ́ tó bá ti dàgbà má nà rówó ẹ̀ mọ́. lọ ṣe kìnnì kan sílé ìwé rẹ kọ́ máa jòkó jẹ́jẹ́. kí lẹ̀ ń wí. má jọjọ kólekóle mọ́ lẹ́wọ́lẹ̀ ni ọmọ ayé rẹ. torí ọkàn rò pọ̀ wà ń bẹ ni eégún ti ju eégún ti kọ́lẹ̀ ẹ̀yin lẹ́ ń wo pòpọ̀ àgbàdo kó léwé nǹkan ti jẹ́ lábẹ́rẹ́ tàrí ẹyẹgẹ́ ni ó ṣe ẹ mà ti dàgbà after 70 nǹkan tí kálukú ti kọjá 70 ó tọ́ lóun fẹ́ jó sí cross system sọ̀rọ̀ ẹsẹ̀ tó bá lọ sẹ́yìn báyìí ọ̀nà ara lọ ti bára rẹ̀. dárò màtàmá adìhàkàtì fi yawmiha. èmi ọmọ yín tẹ́ ẹ bí nì wọ́n èyí tí dókítà ní kí n mọ̀ jòkó ṣe wá sí. wọ́n gbé machine kan sí mi lẹ́yìn l'Abuja àwa ní kí ni èjì mú aṣọ wọ́n ní mo ti sọ̀rọ̀ 150 years láyé. pé lórí ìnàró wọ́n gbé sí mi níbi ẹ̀yìn báyìí wọ́n wá ń blink báyìí wọ́n ní ẹ máa jòkó. pé ọ̀ ń wọ ọjọ́ orí ẹ̀ kó kéré ọ ti sọ ọ̀rọ̀ ìlọ́po méjì ọjọ́ orí rẹ̀. pẹ̀lú ìnàró 5 hours 7 hours sí ìmọ̀ ló ń jọ́nà lọ́hùn tí mo pé ń sáná sálàáfíà ìwọ náà ń bá káì pẹ̀lú pọ̀ pé 80 ọdún jẹ fufu 6 sẹ̀mó 7 wọ́n ta ní wàá máa jẹ fúrúùtì tí wàá rù èmi ò lè rù o lọ́wọ́ ń jẹ àsíwòǹdó ọ̀pára rẹ̀ dànù ni. ládùúgbò owó tẹ ẹ ní ọ̀tún wa ń ká gógó ọ̀ ń fi àbárí sàn kọ yangan ọ yẹ jẹun tó dáa kọ́ máa lọ ó lóun fẹ́ fowó kalẹ̀ fún ọmọ sẹ́sì bàbá rẹ ni wọ́n ná. níbi tó ọdẹ dúró yìí 75 ọwọ́ afẹ́ ta ọmọ ọ̀dọ̀ rẹ nípa ó bá yẹ fúrè lẹ́nu step case báyìí kan tó gbé ọ̀dìdẹ apá àtẹsẹ̀ ti rún. àgbàlagbà fa lọkùnrin ó wà lọ́wọ́ níkà yóò nà ọmọ tí wọ́n fi sí lọ́dọ̀ ìkúkù tó gbé ọmọ kan yẹ ni pápá ṣe yọ bọ́nù wọ́n ń pè ràn mí lọ́wọ́ ta ni ó ràn ọ́ lọ́wọ́ wọ́n kọ́ ọmọ gidi wèrè tó bá dọjọ́ alẹ́. ọmọ lọ́lọ́ fẹ́ na agbádá lọ tẹ̀ mọ́lẹ̀ ìyẹn máa mọ tíyẹn bá ti kọjá rẹ mo ti mú ọ rẹ pé fi nà ọmọ kan yìí nísìn njẹ́ mo ti nà ọmọ kan tí mo mí fún wákàtí 2 mo lọ́lọ́mọdé ọmọ kéwọ́ pa mí ẹ̀yẹ́ ẹ̀ máa nà wọn ọlọ́mọdé ń dáràn wọ́n lọ́lé bàbá wọn bórí ẹ bá kú nù. Sheriff ó provoke mi níjọ́ ní mo á rò pé bíi tíjọ́ mo á fẹ́ nà ó dà kò di ẹ̀sá bóyá wọ́n á lẹ̀wé mọ́
ìwọ́nù ọlọ́ọ̀nà nígbà náà bó lọ wí tẹ́. má kó bá mi má kó bá mi. دار متى ما أضحكت في يومها. òun náà sá fún mi ó mọ̀ pé kò dàbí tíjọ́ tí mo lè nà mọ́ ó wá dúró mo kàn lè dárì mọ́ lásán kódà kò dùn torí mọ̀ pé n lè tàpá mọ́ tó bá ní ìwọ tó wà ń bí ọmọ wọn rẹ lọ fi kú sófo. lọ fi kú sófò lọ ìpara rẹ. ọlọ́run tí ò lánàá tí ò lónìí tí ò sì ní lọ́la. Allah. ìyẹn máa dọ́gbọ́n sọ́ra rẹ ni. ìyẹn máa dọ́gbọ́n sọ́wọ́ rẹ ni. jàmáà wa Naam. ọ̀rọ̀ tí ò ní pọ̀ ọ̀rọ̀ tí ò ní pọ̀. kí là á ṣe tá a fi gbádùn ọlọ́run. kí la ṣe. mo kẹ́yìn gbajúmọ̀ ńláńláńlá mo kí ìran àjàyà gbogbo àwọn ọ̀ràn wa mo kí yín káwọn olówó kéré mo kí gbogbo àwọn èèyàn ńláńlá ẹjọ́ ìyẹn pọ̀ àmẹ́jẹ mọ káwọn àlejò wa bàbá ọlọ́wọ́ àlẹ́ sẹ́yìn mo kí yín àti gbogbo àwọn àlejò ńláńlá ẹjọ́ mo kí àwọn tí wọ́n bá gbogbo ọmọ lóòkú wa mo kí gbogbo yín pátápátá mo kàn àjòyè kábíyèsí ọlọ́fà mo kí bàbá wa ọlọ́fà mo ká àwọn àjòyè tí wọ́n rán sí wa bàbá wa sálọ́fà bàbá wa ọlá bàbá wa sàkóso gbogbo òjòyè mo kí yín mo kí gbogbo àfà mo wá kíyàn bàbá wa àjáyà tí wọ́n ti lọ bàbá wa àgbà lọ́hùn. bàbá wa àgbà lọ́hùn. wọ́n ṣe chairman of our central mosque. níjọ́ tí wọ́n fẹ́ lọ gbowó ní Ghana. ní Ghana. àwọn náà lídìí tíìmù lọ tí wọ́n lọ gbowó wá ní mọ́ṣáláṣí ẹnìkan ò lè sọ pé òun ló ní gbogbo Ọ̀fà ló ní. gbogbo Ọ̀fà ló ní. iye tó o bá dábẹ́ ni ọ̀sọ̀ ká dáwó ká kó fún ọkọ mẹ́nu kó ń bẹ̀. bẹ́ẹ̀ni ká fọ́n change rẹ. gbogbo kò sí ìlú tí wọ́n ti lágbó owó tí wọ́n fi kọ́ ó sì lákọọ́lẹ̀. ó lákọọ́lẹ̀. ẹ̀mùké ìyá náà tún jẹ́ yàgbó yájú. yàgbó yájú. ẹ̀mùké ni odò ní kọ́kọ́ bẹ́ẹ̀ ludò kọ́ tó kọ́ lọ ẹ̀mùké. torí tó bá kan ẹ̀mùké tán ibi odò lọ́mọ sá lọ. odò náà ló ń padà lọ. ẹ̀mùké yá yìí. bàbá Gosat bàbá Abdulhamid jaya bẹ́ẹ̀ mo kí wọn mo kàn ìyá tó bí wọn. bóòlù á ṣe gbádùn Ọlọ́run. bóòlù á ṣe gbádùn Ọlọ́run. àkọ́kọ́ ń bẹ̀. alákọ̀ọ́kọ́ ń bẹ̀. sukunu ruhi àrùhí kéèyàn ó fún ẹ̀mí rẹ ní fọkànbalẹ̀. kó fẹ́mi ní fọkànbalẹ̀. tó bá fẹ́ gbádùn mọ́lẹ̀ yẹn agbójú báyìí kó máa wọ ọkọ̀ dẹ́mbà ní ọkọ̀ nẹ́járáìtì ní tìlìmọ́mù náà tó tún ṣe ràkọ́ ẹ̀ ṣé ti bọ́ba ṣèlú kọ́ ẹ̀ ọ́ rí i pé ọkàn kú bọ́ọ̀ bá sì kú orí ò máa fọ́ ọ lápá kan ọfẹ́ ní stroke nu torọ́ ti dààmú ẹ̀mí rẹ ntọ́ tó lọ ń wò. ntọ́ tó lọ ń wò. kọ́ tó máa ná tó ga kọ́kọ́ wo àpò rẹ ǹjẹ́ tó bá tiẹ̀ ná sọ́ọ̀rì gbedele. sọ́ọ̀rì gbedele. ọ̀ ń béèrè tí a ń ta mọ́tò bá bá sọ yẹrẹ fún ọ èló lọ ní lápò tó ìrà. èló lọ ní lápò. lẹ́yìn káàsà tó bá ṣe tó ọjà ṣẹ̀ mọ́lẹ̀ bọ́ bá kú láàbọ̀ bọ́ sì kú lódìdí káàsà ti kú kan. ká fún ẹ̀mí wa ní ìfọ̀kànbalẹ̀. ká fẹ́mi wa ní ìfọ̀kànbalẹ̀. ṣé wọ́n ń tẹ̀lé mi. àwòkọ́ kò mọ̀ lọ. wọn ò tẹ̀lé mi mọ́ ni. ẹni kìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì. ẹ dá mi lóhùn. sukunu rida arida wal mahabba. ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì. kálíbà gbé ayé gbádùn. kálíbà gbé ayé gbádùn. òun náà ni ká fún ẹ̀mí wa ní ìyọ́nú. kí ni ń jẹ́ ìyọ́nú. gbogbo tọ́lọ̀ ń bá jalè ọ lọ́wọ́ gbà pé déédéé tó kàn ọ́ nù. ṣé wọ́n ń tẹ̀lé mi. àbùkọ́ ọkùnrin lọ. nísìnyí ẹ̀yin kan wọlé sí ẹ fi ìyàbá yọ̀ máa tọpinpin torí Ọlọ́run ẹ fi gèlèlé. ẹ fi gèlèlé. àkàn náà sì wà nkárá síbẹ̀ kọ́ wọ́n pèlè ẹ̀wọ̀n èpèlé. kálukú sáà ṣe dáadáa bí ó ti ṣe àmẹ́ni tí ò bá níyọnu yóò mú ní ọdún bẹ́yìn yóò fẹ́ rẹ́ sọ́dọ̀ ẹ̀yin tí ẹ wọlé sí funfun yìí ó ti gbàgbé pé kódà òun ò lówó sẹ̀mó lọ. àṣeyàn n tó lè mú kó gbádùn kasmak òun náà ni kó fún ẹ̀mí rẹ̀ kó jẹ́ ó balẹ̀ síbi ìyọnu pé tọ́lọ́run bá ṣe náà ni. òun náà ni. Gobad ẹ ti fún aláyè.
أرح قلبك الآن وسلم له القضاء تفوز بالرضا فالأصل لا يتحول. Kubad ẹjọ́ torí Ọlọ́run. أرح قلبك الآن وسلم له القضاء تفوز بالرضا. ẹ lọ fi wọ́n jókòó torí Ọlọ́run. فالأصل لا يتحول. Ọ̀fà yáàyì kọjá ká mọ̀ bá ṣe pọ́n yẹn ńlá lè ẹ lọ fi wọ́n jókòó. تفوز بالرضا فالأصل لا يتحول. Kí ló dé tẹ́ ń dà wọ́n láàmú? Kí ló dé tẹ́ ń da kásímàgì láàmú àtàwọn ìjọ tí wọ́n jọ wá? Alálùbáríkà ló wọlé yẹn kẹ́. Mo wá ń sọ fún wọn létí sàárè níbi tá a ti lọ sí màmá. Bẹ́ẹ̀ni. Mo wá ń sọ fún wọn pé ibi tá a sì kú sí máa sókùkù. Sókùkù. Ẹ máa gbọ́ ẹ̀yin olówó. Ẹ̀yin olówó. Tẹ́ ẹ̀ fi ra ẹ̀yìn. Tẹ́ ẹ̀ fi ra ẹ̀yìn. Mo wá ní ẹ bá ṣe sólà sínú ibi tá a sìnkú sí. Tá a sìnkú sí yìí. Bá a sùn díẹ̀. Ẹ má jẹ́ ń tẹ̀yìn. Naam. Alhaji Kasmak tí wọ́n wọlé yìí. Tí wọ́n wọlé yìí. Mẹ́wàá ni wọ́n ṣe fún wa. Mẹ́wàá ni wọ́n ṣe fún wa. Allahu Akbar. A ti rí tán lálàfo òjì ẹjọ́ wọ́n ti rí tán bá mi ṣe ń sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Kọjá lálẹ́ yìí ọba tí ó tàn yan tá a bá ní kí wọ́n má jòkú mọ́ ẹjẹ́ àánú ò tiẹ̀ sọ̀nà tí wọ́n fi ní ròkú jẹ mọ́. Bẹ́ẹ̀ni. Ká sọ̀nà rẹ̀. Ṣebí tí wọ́n ṣe ni mo sọ yìí kí wọ́n ní bí ọnú. Kí ni bí ọnú. Ó ní bó ṣe wọlé ní sọ tó ṣe wọ́n náà ṣe nǹkan bàbá ní sọ ká tó kú òbí. Ká yọnu látòrí mi. Ẹnìkọ̀ọ̀kan tó wà ń bí kò sí ní tó fa olè ní Nàìjíríà àìníyọnu ni gbọ́dọ̀ bá lágbájá gbogbo tó bá gbà là á fún ẹ̀wọ̀n ó sì kún bẹ́ẹ̀ wọ́n ó sì kún ìfúnpá ọjà tí ó já dànù. Tí ó já dànù tí ó kọjá géèjì. Èmi ló wà ń bẹ. Èmi ló wà ń bẹ. Ṣé ká ti jẹun iná ni? Ká sì sùn. Ká sì sùn. Àyè bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Ẹ tó sunlé tẹ́ ẹ̀kọ́ pẹ̀lú mábù àtẹ tó sunlé kókó kódà ní sun kókó lè sàlá tó dáa jẹ́ ń lè mábù lọ. Bẹ́ẹ̀ni. Tá a bá ti sùn a ti kú dànù. A ti kú dànù. Ẹjọ́ máa jókòó torí Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kẹta. Ká fúnra wa ní ìfọ̀kànbalẹ̀ ti fẹ́. Gbogbo tó wá ti fẹ́ràn kó máa ṣàdìgbọ̀n ọkàn rẹ̀ ní balẹ̀ tí ó fi kú. Èyí àǹtí mi ò gbà tèmi, èyí bàbá mi ò fẹ́ mi, èyí mọ̀lẹ́bí ò fẹ́ mi, èyí ọ̀rẹ́ mi ò fẹ́ mi, ọ̀rí pọ́kàn máa yòrò ni. Bẹ́ẹ̀ bá fẹ́ ìwọ fẹ́ wọn. Lára tèmi gbà láàyè ní kéèyàn bá mi sọ̀tá, ń mọ̀ kí ọbọ̀ kí mi. N sì yára kúnlẹ̀ fún ọ gbàtí màá kúnlẹ̀ mẹ́ta mo ti sọ ọ lẹ́nu ọkùn tiẹ̀ náà padà. Mo kàn bàbá Ọ̀fà Mèsì tó náà wá kí mi gbàtí n tí ì dé bẹ́ẹ̀ bá sì ní ya alábòsí ẹni bá kí ọ kí. Ẹ ṣeun ẹ kú ẹ̀yin bàbá ẹ jókòó torí Ọlọ́run ẹ jẹ́ wọ́n jókòó torí Ọlọ́run ẹ jẹ́ wọ́n jókòó torí Ọlọ́run torí àná Muhammad. أرح قلبك الآن وسلم له القضاء تفوز بالرضا فالأصل لا يتحول. Jàmáà wa. Naam. Mo fẹ́ ká lọ wọ́n tó fẹ́ràn lásìgbò dáadáa. Bí ṣe ń bàjẹ́ ní òmà mọ́só kò ní sinmi tí ó fi kú báwọn. Ọwọ́ ń lọ ládùúgbò kan náà fẹ́ kí ọ máa yọ wọ́n nú ọkọ̀ ẹ káàárọ̀ àǹtí o àǹtí sùúrà àǹtí mújì. Àǹtí ní kẹ́hìn. Èmi ní kí àǹtí ní kẹ́. Ń ṣe ń bọ̀ láti Saudi mo bá ń mú jàlábíà bọ̀. Àní káàbọ̀ kò fẹ́ dán Ọlọ́run tẹ́lẹ̀ ó ti gbọ́ jàlábíà ọ̀káàrẹ̀ àbúrò dáadáa. Yóò dán Ọlọ́run. Ìwọ tí wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ ọwọ́ ń sunu dúdúdú tó fi kú ayé òní mọ̀. Ayé òní mọ̀.
lára tí ń jẹ́fẹ̀ẹ́ ìyá máa torí ọ̀tá ṣèrọ́jú ìyá ọba ṣèlú ọtún mọ̀ pé wọ́n gbá tiẹ̀ kò sí problem Ramadan sì dé ìwọ kó bá gíláàsì 50 lágbolé yín wò bọ́ọ̀ bá ní lọ́rẹ̀ẹ́ àná èmi ò kí o ó ti pin lórí àpò mẹ́wàá yóò tánu o ẹ̀yin lè mọ̀jà tẹ́ ń bá jẹ́ òtòrí mi ó sì inú sì jẹ́ sàárì olórí ọlọ́tẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ mo fún ọ ní brown envelope òkú mọ iye tó wà nù rẹ mo fi lé ọ nǹkan àwẹ̀ ní nísìnyí wọ́n dàbò ọ bí adìẹ wọn ò fẹ́ ìwọ náà tún kanú ọwọ́ lọ́ọ̀rọ̀ ayé gbé ọ lè kú dáadáa báwọn. bẹ́ẹ̀ni o ti ràn wọ́n lọ́wọ́. ọ ràn wọ́n lọ́wọ́ nù. mo kí gbogbo ẹ̀yin àfa wa ẹ má bínú o ìgbà mi èèyàn awẹ́dọ̀ láti ti ìgbà mi èèyàn abẹ́lu láàrin wa mo dówó ẹ̀ dáadáa àárín ni ó ti kan ludo yóò máa wẹ̀ bọ́ ata àbí kásá ti wẹ̀ ẹni tí ń wẹ̀dọ̀ létí ẹ̀rù ń bà ní ó rò pọ̀ jìn. àwọn sọ fún yàtọ̀ tó wẹ̀dọ̀ ẹ̀ yà. bẹ́ẹ̀lù láàrin ọ máa wẹ̀ bọ́ ata mo kí wa Khalifa Abulala mo kí gbogbo ẹ̀yin àfa wa. n ta tún fi rí yọ́nú Ọlọ́run bí mọ ẹni kí tún ni ẹgbọ alẹ ilmul kamil wọn lọ ní ìmọ̀ tó pé nípa Ọlọ́run ẹni ó ga Ọlọ́run ló ní ó ga ẹni tó ní ńkọ́ Ọlọ́run ló ní ó ní ìwọ tó tí ní ńkọ́ tó o bá ti nímọ̀ nípa Ọlọ́run kò sí tí ó mú ọ ní gírì mọ́. ẹ jẹ́ sọ fún yín láàrin ogun Ọ̀fà lónìí gbogbo ohun tó fi lè sọ yẹn di kèfèrí ló ṣe mí bẹ́lẹ̀ bá gbé tẹ́lẹ̀ lẹ́bẹ́lẹ́bẹ́ mo wá sàlá kan mo wá rí kóòtù má ní ọmọ ta ní ẹ sí ibẹ̀ tó rí kò ní lè pè mí ní mọ́ torí mo ti kú láyà nù kòtò tó rí èmi ò pọ̀ rí kòtò ọmọ ta lọ bá ń bẹ àwọn alẹ́ mi máa dẹ́jà ẹni tí ìbá ti dẹ́jà ara ayé ni ó sọ̀rọ̀ sí létí tí ó yìí kú dànù gbogbo ọ̀rọ̀ kọ́ lè máa gbà wọlé ayé ò sí ọ́ pa ìwọ lọ ń ṣera rẹ lọ ń gbọ́rọ̀ jù ẹ gbọ́rọ̀ fà á débi pé gbogbo ọmọgẹlẹ ẹ̀dín wọn rọkọ nímá níbi irọ́ tẹ́ ń pa fún yín eléyìí ọkọ rẹ ò kéke ní òkú eléyìí ọkọ rẹ mọ́tò ní ó tẹ́ pa àwọn amú ọkùnrin mẹ́wàá wá ẹ wá rí ọkùnrin kan tó wúlò fún obìnrin ẹyọ kan ẹ̀yin òbí rẹ lẹ bá tiẹ̀ jẹ́. Allahu Akbar ẹ kó bá. ìwọ náà múra mọ́ fọ̀rọ̀ lọ́ọ́yà rẹ mọ́ wá bì kan gbà lọ kò wá sọkùnrin tí yàrá rí complain sọ́ọ̀fẹ́ léyìí ó ní k-leg kò ṣeé mú yan gan lọ́kùnrin èyí nǹkan yóò ní gbẹ̀gbẹ̀ èyí nǹkan olòṣì ní bàbá àtìyá rẹ̀ èyí nǹkan orí rẹ̀ pa èyí nǹkan ó yọkùn láì lówó lọ ọ̀lẹ́ yọkùn. olùparí kò tún wá parí kékeré fún púlọ̀tù ni. èyí nǹkan ìyá rẹ̀ burú mo fẹ́ béèrè ẹ̀yin tẹ́ jù wá lọ ẹ̀yin prof lẹ́wà ń bí ẹ sọ ẹni tí ò lálẹ́bù láyé ẹ sọ ẹni tó pé lẹ́yìn Ọlọ́run àìnímọ̀ nípa Ọlọ́run ẹ̀yin òbí sọtọ ọmọ yín di olórí burúkú tán gbogbo ọmọkùnrin lẹ̀ jẹ́ wọn oríyàwó nímọ̀ níbi ọ̀lẹ́ fẹ́ lè yé o ẹsẹ̀ rẹ̀ dàdélẹ̀ sẹ́sẹ̀ ní àsìkí ni àbí bó bá tà ní kẹ́rì ó lẹ́sẹ̀ rẹ̀ dàdélẹ̀ sáà wá ní láárí ẹsẹ̀ wá lásìkí ẹ tẹ́sẹ̀ rẹ̀ jí kòtò tí òrówó jẹ ńkọ́ wọn lẹ́nìkan tẹ́sẹ̀ rẹ̀ dàdélẹ̀ lẹ́sẹ̀ òsì méjì kò lè lówó ẹ wò mọ́rán wèrè sẹ́sẹ̀ ní kádàrá ẹni tí ò lẹ́sẹ̀ pa nǹkan tó ní mọ́tò níbi tẹ́lẹ́sẹ̀ òsì jí ní nǹkan kan. ambassador mo kí n púpọ̀ àti gbogbo ẹ̀yin ìyá wa ambassador Neema ọmọ alájí àgbà nù tẹ bá dákọ̀ alájí àgbà sí nǹkan báyìí kò sí iye tí wọ́n lè gbé kalẹ̀. Allahu Akbar. ẹ ní sẹ́tì. Amina. àwọn ti tábìlì àdábì nù. ṣé ń tẹ̀lé mi àbẹ́ tẹ̀lé mi. Ọlọ́run jẹ́ rí i pé. aliyakin ẹ jẹ́ àmọ̀dájú nípa Ọlọ́run. àmọ̀dájú nípa Ọlọ́run. ìyá ambassador nígbà tí mo dójú kíni sátẹ́nì kan bá dé ó ní mọ̀ purọ́ fún wa mo ní kíni ó ní wọ́n lọ sẹ́sù ọ̀rọ̀ ni gbàtà rẹ̀ lè lẹ́yìn ọdún bíi kan àbọ̀ sẹ́yìn ló wá ní mo wá ní kí ló dé ó ní wọ́n lọ sẹ́sù ọ̀rọ̀ pé ẹ̀jẹ̀ tó wá dá ni wọ́n fẹ́ gbà lára rẹ̀ mo ní bó mo ti sẹ́. ibo náà ti ń sẹ́. òun náà sì lọ́kọ̀ bíi mẹ́sàn-án mo ní sọ sẹ́sù mọ́tò. sọ́sẹ́sù ọkọ̀. ó ní ìwòlẹ̀ wa rò mo ní ìwòlẹ̀ náà rò ń jí ó kó sí mi lọ́pọ̀lọ́ mo yá ọ̀rọ̀ sí lápadà sẹ́tì bá ti gbà yín wọlé láì sásà sí èyí ó kàn máa rù ni ọ máa ronú lórí ẹni títí ò dáa tó náà ní tiẹ̀ tó wọṣọ lé mọ́lẹ̀ tí ń ṣe gẹ́gẹ́ ká. ẹ̀jẹ̀ gbé kalẹ̀ tẹ́ ìgbérú padà. ẹni tó wá gbọ́rọ̀ síwájú rẹ̀ yìí ìwọ gan ti mọ̀ sọ̀rọ̀ tiẹ̀ kó ní tiẹ̀
kí wàá ló fẹ́ sọ fún ọ tó fẹ́ wúlò mọ́ tó náà bá lágbára ni kó yọ rẹ̀ kó nú àdánwò tó wà. Allahu Akbar. mo kí ìyá àdínì gbogbo òlu Ọ̀fà, ìyá wa Rafat, ìyá alálùbáríkà. nǹkan yòókù kí n máa lọlé. onílọ́jọ́ bíi anabi Muhammad sallallahu alayhi wa sallam. bó o lọ wí. أرح قلبك الآن وسلم له القضاء تفز بالرضا فالأصل لا يتهول الصدق مع كل أحد في الأقوال والأفعال. bàbá ní gbogbo amòfin àgbà ẹ jẹ́ ká máa sòdodo ọ̀rọ̀. iṣẹ́ wa kó jẹ́ tòdodo. ọ̀rọ̀ ẹnu wa kó jẹ́ tòdodo. níjọ́ tá a lọ pàdé Ọlọ́run ló jà jù. jàmáà wa Ànábì ló wá sọ̀rọ̀ yìí. sallallahu alayhi wa sallam. torí àwọn tí wọ́n kí àdìsí pọ̀ níbí ẹ̀rí gbogbo àwọn àfáà wa wọ́n gbà sórí ni. leader doctors ló wà níbí. ó ní ẹni kọ́ ọmọ yẹn ó sún orí ọmọ tí ń rìkọ́dù ẹ̀ PhD holder ni nǹkan gbá kámẹ́rà mú ni òun náà níye nílẹ̀. Dr. Kamal lọ́mọ tí ń ká mi PhD holder ni. Dr. Kamal Gboyega Salman Hussein Abdulrahman Al-Imam. gbàgbé ẹ̀ ó ní wèrè ò tó nǹkan èmi mo bí òun. mo níbi tí mo kàdé kàyókù ọ̀zẹ̀ dìbà bó lọ rí. تفوز بالرضا فالأصل لا يتهول. ẹ̀yin olóyè ọ ní asakina tu wàlúwàkọ́r. ẹni tí ó bá fẹ́ gbádùn Ọlọ́run kó mọ̀ mọ̀ ṣe làwùlàwù ọkàn ọ̀rọ̀ kọ̀ tó ọtí gba nọ́mbà ọwọ́ ń tanná sí wèrè lójú wọ́n lè má jẹ́ ọ̀gùn dalẹ̀. àwọn tí inú bí mọ̀ pọ̀jù wèrè tó ń ṣe lọ. ẹ dákun ẹja farabalẹ̀ níbẹ̀ yẹn. ká máa farabalẹ̀ lórí oore tọ́lọ̀ ń bá ṣe fún wa. ara lomi ò balẹ̀ rárá o. ẹ dákun ẹ̀yin ọmọ ọ̀sìn ẹ̀ ń ta ikú láyà. kò sí àṣírí má láyé. àwọn tóbi àtòfin kọ́lé tẹ̀ ẹ̀ nímọ̀. bàbá ti ń gbẹ́lẹ̀ báyìí kíní burúkú tí a máa ṣe lórí fóònù yóò yá báyìí ní ìṣe ń gbẹ́lẹ̀ ilé tí o ti kọ́ yọrí tó wọ́n tó dé tẹ́ di wíńdò à ń gòkè lọ díẹ̀díẹ̀ èsì lọ́ọ̀ fi ní sàárè ń bẹ̀. bó bẹ ń wọ ẹlẹ́wẹ̀ nísìnyí yóò yá tan rẹ báyìí ní tan mi rí. ẹ dẹ́kun kò wá ní sí nǹkankan mọ́ kò wá sí farabalẹ̀ mọ́ ilé wo lọ kọ́ ọtí ìkúnú ẹ ná. Allahu Akbar. tẹ́bá ní tẹ́lómi yíyà sórí fóònù ẹ̀ Ọlọ́run kan ti ṣépèlé. ẹ dẹ́kun ẹ wá ló lè pọ̀ láyé ọdún àyẹ̀wò bọ́ sí àyè. ẹ ló lè pọ̀ láyé. sáàjọ máa jáde. ẹ wá ní o lè pọ̀ láyé wọn ò dá mi lóhùn. ìwọ tó ya yàrá rẹ bó ṣe rí ẹ wo craziness ẹ wo madness. kéèyàn wá ya yàrá rẹ tó sì tó góòlù jọ. ẹ wo mi ara ayé ajé ọkú kalẹ̀ wọ́n kàn sí ọ lóru. gbàgbé ẹ ọmọ ọ̀dọ̀ rẹ sì ni ó ṣílẹ̀kùn. toró ti gbà pé èló lẹ fún mi ẹ má wulẹ̀ pa ọ̀gá olówó lọ gold rẹ sì tó 700 million ẹ nà dáadáa yóò jẹ́wọ́ ibi tó kó sí ẹ̀bùn mi náà ń díẹ̀ ń bẹ kí n lọ́ wọn fi sáyé mi ń dalẹ̀. ìyẹn ṣe máa ya yàrá tí ń sùn bí ba ṣe kó rí èèyàn dàrú ẹlòmíì ò tún wá ya gbàgbé kọ́ tó fi kọ́ àti kí ó tó gbogbo ohun tí wọ́n pè ní nǹkan àwọ̀tẹ́lẹ̀ yóò tún wá ya bó ṣe tó jọ kọ́lákọ́lá ni mo tó jẹ́ yìí ẹlòmíì àyà bí sí kíchìn rẹ ṣe rí bí ṣe ń jẹun bó ṣe gé ẹran bí orí èèyàn wọ́n kàn dá aráyọ̀ tilẹ̀ ládùúgbò wọ́n kàn pa ọ́ ni bí ìjà ni ìwọ náà fẹ́ pa ọ́ ẹ jẹ́ sinmi kẹ́ máa fi àṣírí pamọ́ díẹ̀díẹ̀ làwọn yìí ti pọ̀ jù ẹlòmíì àyà bí tó tòmátò sí yóò àmọ́ ní eléyìí Nàìjíríà ó ti bàjẹ́ jù wọ́n wá pé ìkànnì àwọn senators wa bóyá fẹ́ ya wèrè ní kí wọ́n mú so yóò wà ní mọ́tò eléyìí 280 million yóò tó bọ́ sí eléyìí kí ni báìkì tó ń gùn yìí 180 million
yóò wá tójọ ẹ wá lólè òní pọ̀ òun polówó pọ́njú kí ni ń fà lẹ́sẹ̀ ẹ̀yin obìnrin tọkọ yín forí pamọ́ tẹ́ẹ̀jì kó jẹ́ ọlọ́mọdé sopó lọ́mọdé ọkọ ti lọ bí iṣẹ́ o lọkọ ti ń sáàbọ̀ rẹ̀ kó tó rówó ìyàwó wa ní jòkó jẹ́ ẹ wo kitchen wa ẹ wo kitchen cabinet ẹ wo tv wọ́n wàá dọ́kọ̀ dúró nítọ́mílẹ̀ abìrin yóò kàn pa ni ẹ wà ní mọ̀ pé èyí tó wọṣọ dúdú torí tínrín bí ọyọ́ ọ̀nù sùn òun ló jí wọn pọkọ òun. ẹ̀yin alákọ̀wé colonial mentality ẹ má jẹ́ wọlé yín ìwé nìkan ni ẹ máa lò wèrè tẹ́ ń bó fi lẹ́ngbà tí ẹ má lò ó. èèyàn ṣe lè máa sọ pé ẹ wo yàrá tí n ti ń sùn ẹ wo bí mo ṣe tó aṣọjọ yóò wá yá ẹnìkan ń sunkún lóde kan tá a lọ́njọ́ ni àyàn wà rìn lẹ́kùn mo ní kí ni ọ̀tún sun ẹlẹ́mi ló pa lẹ́kùn ọmọ tí ò tí ì dá fáṣẹ́mọ̀ ó wá fi góòlù 500,000 sọmọ létí ìyẹn tí ẹnìkan wá gbọ́ ọmọ kíní kan bá ń kíní kan ta ló bá ń pa lẹ́kùn ta ló bá ń rẹ lẹ́kùn ó kàn yọ góòlù méjèèjì ni wọ́n á gbọ́ ọmọ lé lọ ní bá ń sunkún mo ní bọ́ fàṣẹ́bánu kò ní jẹ́ ọmọ tí ò tí ì mọ válù nǹkan tẹ wá kó góòlù 500,000 tẹ kó bọ́ létí ẹ tẹ dúpẹ́ pé wọn ò gé orí rẹ lọ. tí mo bá yẹ ti rí yọ wọn fà bẹ sí ni ẹ̀yin obìnrin ìsinsìnyí ẹ lè pọn mọ́mọ́ ẹ lè rẹmọ dákẹ́ àfi kí wọn máa bá yín gbọ́ ọmọ ká gbogbo ọmọge ọyàn burúkú tí wọn ti báyé rẹ jẹ́ wọn máa fi rún ọmọ yín léyìn wò wọn ti báyé gbogbo ọmọ yín jẹ́ tẹ́ ẹ̀ mà wọn ò gbọ́ ni. ẹ̀yin ọkùnrin àwa là á nídìí ká múra obìnrin ní síbi tí wọn bá là lédè èèyàn ṣe máa ya bí iléèwé rẹ ṣe rí báyìí ní iléèwé mi rí o ẹ wo mentality ẹ wo wèrè tó wà lára kíní fóònù wèrè ń. tó tún àwọn lébẹ́lì iye tó bá jẹ́. ọmọ tó fẹ́ lọ ilé ọkọ jẹ́jẹ́ tí ò tí ì rọ́mọ bí èyí ni bá ń ṣe múra fún ìyàwó góòlù ọrùn rẹ̀ yìí 580 million ni tapá tí ó fi sápá yìí kíní kan million ni ìyá kan wà ní kíní à ń sọ kò rí náà o. tó sọmọ kan sí wọn tó yí mọ́lá ọwọ́ mi ó tẹ̀yà rẹ̀ ẹ wá lọ́mọ so igi ó já lóṣù kẹta yóò já ẹ ti polongo orí ibùsílà ó sì wá débẹ̀ ọkọ tẹ ẹ náwó lé lórí rẹ̀gẹ̀dẹ̀ yìí kò ní sẹ́ lọ ẹ bá kó fọkọ kó ní láàrí èmi nìyàwó tẹ ẹ ṣe pẹ̀lú 1 billion tọkọ ń sọ̀kadà. Allahu Akbar. sáà lè kàyókù o. àbùkọ́ ọkùn mọ́ lọ. lolúkálùkù ti bẹ nípa àlẹ́ mi láàyè ẹnu géètì bẹ́ẹ̀ ni wọ́n ti rí mọ́lẹ̀ tí wọ́n bá ń lọ ilé wọn lóun ló máa wá àṣírí tí ń kíkà ní ajá báńkì gbogbo ẹ̀ la máa gbọ́ ìjọ tèmi náà bá láǹfààní máa fún yín lésì kínkín máa tún bọ́ sójú wá sí. ànábì ló wá sọ tí mo fẹ́ sọ yìí. sallallahu alaihi wasallam. kódà lára tí ò dáa my lord n mọ̀ bóyá yóò wọnú òfin ni ọmọ secondary school ṣe lè máa lo fóònù tó lé ní 500,000. ọmọ secondary school ọmọ poli ọmọ pre-ND ń wá ń lo mọ́tò 7-8 million ọmọ pre-ND Lexus ọkọ̀ tí ọkìlọ̀ ọkọ̀ yìí tí wọ́n jọ́gà wọn bẹ̀ tí rẹ́pítọ̀ ò ní. yóò wá ní lecturer ẹ̀ wá ká gbé yín èyí tẹ́ wáyé wá gba sálárì bàtà yín ti fún lẹ́nu kẹ́ àwọn yóò ní wọ kíláàsì wọ́n ti corrupt lecturer wọn wọ́n kàn máa ra nǹkan fún wọn ni onóyà máa páàsì wọn ìjọba ti lu ayé òṣìṣẹ́ pa ẹ̀ wá ní kó má ta gúgúrú mọ́ lẹ́nu iṣẹ́ kó má ta gúgúrú kó má ta súwìtì mọ́ iṣẹ́ oṣù kan yẹn sì lè má gba 15,000 ó sì ní gbogbo nǹkan àwọn náà wá nǹkan míì fi kún ni. student wọn ń dájọ sọ́wọ́ teacher èyí náà kó ẹyọ dájí bẹ́ẹ̀ sáti jí n paasi ọyẹ Nàìjíríà ó tòrò ẹ lọ Saudi ẹ lọ wo ìtàn fọlọ́pàá ẹ wo ìtàn fún gbogbo àwọn èèyàn bẹ àwọn èèyàn wọn ń sá lọ àwọn doctors wọn ń sá lọ Saudi wọn ń sá lọ London àwọn ń sá ká ààrẹ nìgun alábẹ́rẹ́ mọ́ gbogbo àwọn tí wọn ń tọ́jú wa nísìn iṣẹ́ ti fẹ́ pa wọn kú wọn náà wàá dákú wọn máa tú kókì mu iṣẹ́ pọ̀ jèèyàn lọ. gbogbo àwọn ọ̀dọ́bìnrin nísìn wọn ò ní sẹ́ mọ́ TikTok
kálukú ní wa gbé kiri síwájú rẹ báyìí. agbègbè síwájú. àìníṣẹ́ ni. bẹ́ẹ̀ni àìníṣẹ́ ni. túbà liman tawada ànábìlẹ̀ tó bá ní tẹríba. tó ní tẹríba. ó ti ṣoríire. ó ti ṣoríire. ẹ já lọ kọ́ ìtẹríba kò sí tọ́lọ̀ fún ọ tí ò lè fẹ́ lómi. ntọ́lọ̀ fún ọ lónìí tó ń ṣe làwùlàwù. ó lè sọ ọmọ ẹrú lọ́lọ́run fún lọ́la. èmi ní ń jẹrú àmọ́ ẹrú tí ó bí orí adé. tí ó bí orí adé. tí ó bí orí àpésìn. tí ó borí àpésìn. àmọ́ gateman. gateman. tí ó bí professor lọ́la tó ń sáré tẹ̀lé ọmọ rẹ̀. sáré tẹ̀lé ọmọ ẹ̀. ẹ lọ wí tán ti bí ẹlòmíì ni. dòníwọ̀n ní tọ́lẹ̀tì ilé bàbá rẹ̀ àmọ́ tẹ bá lẹ̀ rí fún ayé ó dàrú mọ́ ẹ lọ́wọ́ ni. ayé ó dàrú mọ́ ẹ lọ́wọ́. ẹja ní tẹríba o. ẹja ní tẹríba. ẹlẹ́ẹ̀kejì. wà àdàlà fi nafsihi ẹni tó bá yẹ̀yẹ́ rẹ̀ ó kú oríire tó rẹra rẹ̀ wálẹ̀ dáadáa. èmi ni. mo ti kíyàn rí lówó débẹ̀ tó ní mú ìdí ni yóò bá yà rẹ̀. mo ní mọ̀ ìbínú mo sì yàn kí. bàbá náà ìbílẹ̀ alájọ wà ní ọkọ̀ ni Ìlọrin là ń lọ́jọ́ náà ó ní yóò bá yà rẹ̀. mo ní ẹyin kiri sókè mo sì yàn kí o. kí n wá bọ́ọ̀lẹ̀ kí ni máa bá dì mú wọn wá ya láyé tẹ́ ń yá yàn ẹ̀. wọn ní ẹwà sáájú ẹ̀sìn ló bọ́ agbádá kọ́ ẹ̀ ẹwà bàbá sí ń róòlù kúkú. àwọn yóò wá bá mi nà ọlọ́mọjà yóò gbà yàn lù. àmín. bóyá kú apá ni ní ò bá sún ọ lẹ́ẹ̀lẹ́ dídé ẹbí dé bá lu ẹ̀ nu wọn ní ọ̀sẹ̀ máa lọ èébù yìí so ẹ̀yin tẹ wá ń bí ẹ̀yin alágbá ẹ̀yin super power ṣe wá ń bí èébù yìí so bẹ́ẹ̀yàn bu yín bẹ́ẹ̀yàn máa yín lójú kò ní ẹ má débi tẹ́ ń lọ tẹ́ bá react sí lọ́nà tí ò da ẹ padà jẹ̀bi. torí pé o fẹ́ na èèyàn kan ọwọ́ àlọ́ kó mọ̀pọ̀ 80 ó ní ẹgbàá mi tẹ́ ẹ bá rí ó sì ti ní akáwó kó tẹ́lẹ̀ ó ti ní kidney problem bẹ́ẹ̀ ṣe gbá bùtù gbìyì ó kàn sórí kọ́ ni ọ̀pá ayanú ọba tún dẹ́bẹ̀ ọ̀jẹ̀bíláyà ọ̀jẹ̀ lọ́rùn sáà lè wí yòókù ẹ jẹ́ wí méjì péré èyí ò lè sọ̀rọ̀ tán ó fẹ́ kú nù. ẹlẹ́ẹ̀kejì wà á ń fọkàn mi máa lè jama òfin rẹ̀ máa sí ya owó tó wá rájú kójọ kó ná síbi tí ìsáyè ẹsẹ̀ ni wọ́n náwó sí nísìnyí o. ibi ẹsẹ̀ ni. ẹ̀yin tẹ́ ẹ̀ lè ra sólà ẹyọ kan ẹ̀ wá ń ra ọtí ìgò kan ẹ̀ gbọ́ 250,000 wọ́n wá ṣe pù wọ́n kọ́ tú dànù náà yẹ̀rì wọ́n máa kì í eégún onógò èyí ló máa ru ẹ wá bí mọ́sálásí mélòó ló ra àgé sí rí. Allahu Akbar. àfáà mélòó ní ń tọ́jú wọn ò dáhùn ẹlòmíín lá àfáà mọ́sálásí ó wá sọ di bọ́ìbọ́ì òní òwú ẹ ti fúláwà òun náà ni ó sì géètì tó ní wọn gba gate man a ní stars ẹ bá sí géètì fún wọn bẹ́ẹ̀ stars yalfa alfa jo sẹtifọ mọ́tò yẹn ló fẹ́ jáde iṣẹ́ wa bà tiẹ̀ jẹ́. túbà liman shagala ẹ̀bù àná oyubi nas mẹ́tì ń kọjá bẹ́ẹ̀ jèrè gbogbo ẹ̀dá tó máa mójútó àlébù ara rẹ̀ tí o máa ranjú má lébu alálébù ó kú oríire ìwọ léèyàn ńlá ahun ìwọ náà lójú kòkòrò kí ló wá dọ́dọ̀ rẹ̀ ìkan ló bí kan ojú kòkòrò rẹ̀ ni ọmọ mójútó falá ahun lẹ̀ kí ló wá dẹnu ọ̀nà rẹ̀ ṣé wọ́n ń gbọ́ bàbá kólúkálùkù ó mójútó àlébù tó ní mo mọ tèmi nísìn ẹni tó gọ̀jù lẹni tó mọ ibi tó ń bá kù sí alágọ̀ ayé àtọ̀run ni lọ́mọ ibi tó kù sí ibi tó sì kù sí ayé òmò ọ̀sán tó bá ní gbọ́ ló kù lágbájá gidi rẹ̀ pọ̀ tí ó pa ọ ní ọ̀sán. sọ̀rọ̀ táyé bá ti ń fẹnu pa ibi tó kù sínú lágbájá orun rẹ̀ pọ̀ níjọ́ tí ilé ò bá jó kó tó ṣe ó ti mú ọ látòrí ọlọ́nu èéfín ní òkọ̀kọ̀ pa kalẹ̀ kí ni ó tó wá jó. bàbá mi ní ní ma sọ Sheikh Salman ọlọ́ọ̀sẹ̀bì kan rahimahullah wọ́n ní tẹ́ fi mọ́ máa lè mo ní alájí kíra fi mọ́ máa lè ó ní tẹ́ bá ń sọ fún kí o dá ní òmùra sí ọmọ àlè nu
n tí ó sì panu n tí ó panu ẹlòmíín wà níbi tí wọ́n ti ó pa ọ́ àìgbọràn ni dókítà ti kà á fún ọ ẹ̀wà kínkín ẹ̀fọ́ díẹ̀ èkú ó lé mi bá ń gbèsè mọ́ ìyẹn náà ibi mi ẹ̀ sí yẹn wọlé ọ̀ ń lọ díẹ̀díẹ̀ nù. ìparí ọ̀rọ̀ kálukú ẹ lọ màlébù yín o ẹ sì lọ tún ṣe ẹ gbọ́ bàbá ṣèlú níjọ́ tọ́lọ́ ń ṣàánú mi ṣe pé agbára ni mo fi mú yàn tẹ́yìn bá ti bẹ̀rẹ̀ àárẹ̀ Ọlọ́run mú un pẹ̀lú agbára àánú rẹ ni ó fi tú kalẹ̀ níjọ́ tọ́lọ́ ń wá tu mo níwọ̀ Ọlọ́run fún mi ní nǹkan mẹ́ta jẹ́ ń lè ṣe kí là kọ́kọ́ mọ́jì ń bá yàn jáde àárọ̀ ọjọ́ kejì gbogbo ohun téèyàn bá ṣe fún mi díẹ̀ lè mọ foríjì kí n tó sùn torọ́ ọ̀wú ẹsẹ̀ mi lọ fi tú mi lẹ̀. ẹlẹ́ẹ̀kejì mọ́jẹ̀ lè máa ka àléébù èèyàn sí mọ́ torí kò sẹ́ni ó pé tán àfọlọ́hún èyí wà ń bí ẹni ń síká ọkọ rẹ di mẹ́jọ kádàrá ni ìwọ tó jókòó ọmọ sí àkọọ́lẹ̀ ló gbé ọ irú wàhálà tó ní ti fi ń síká bẹ́ẹ̀ lọ́n kọ́ rírú ẹ ẹ lóbìnrin mi ń síká ọkọ àgbákòsí ló pàdé kò lè súnmọ́ lóru yóò máa bì sí lójú ìyàwó a ní a fẹ́ sùn ni a ní kí ni jẹ́ oorun náà là ń sùn látàárọ̀ wọ́n sì túyàn lọ́fọ̀ rẹ̀ ojú fọ́ ni ẹ máa kíyàn wọ́n kíyàn pé ẹsẹ̀ rọ apá rọ wọ́n kíyàn pábẹ́ rọ torí yóò máa wá gbádá bí ẹni pé nǹkan ọ̀rọ̀ nǹkan sì ti rọ. ẹ ń wo obìnrin míì tó bá múra tó kàtíkè ni ẹkún ni máa ń sun lóru torí wà lẹ́rẹ̀ lọ́kọ rẹ̀ kò sì dàgbà ó lu òní bí ọkọ̀ tó kọ́ gẹ̀dẹ̀ ni ó máa kùn àwọn níyàwó rẹ̀ ń ṣe sábúrò ẹ̀yin náà máa ń ṣe sábúrò ẹ̀fẹ̀ kan kọ́ kalẹ̀ kí ló dé kò lè ṣe kò lè tùgẹ́ ọ̀ ń bà sí ilé yẹn wọ́n ń pè ọ́ láṣẹ́wó tú láṣìírí ọmọ lọ kí ló tọ́ ọkọ bọ̀dá ẹni ó sọ tó ṣe tó bá ti lè sọ má dàda mi ò bá ti sọ èmi ń lọnu ẹjọ́ rò lẹ́jọ́ ẹ lọ lé baálé ẹ lóṣùkè lónìí ìparí ọ̀rọ̀ nu kálukú wa ẹja lọ màlébù wa o ẹ̀sìn yàgbà pọ́lọ́ nìkan ló pé lẹ́yìn Ọlọ́run àwa yòókù àmọ́ níbi àkùsí mo ní tèmi ìkúnlẹ̀ ni ò jẹ́ mọ̀ kálukú náà ní tiẹ̀. bàbá tó jókòó yìí nísìn a ní èmi bẹ́ẹ̀ ṣe ń wo mi ńgbà mo wá dé Mọ́kà àwọn agbé ọkọ̀ kọjá báyìí mo kọ́ wò lẹ́ẹ̀mẹ́rin àbí ń kábàrà ni àbí ń tún wò lẹ́ẹ̀kan sí ni mo sì tún wò síbẹ̀ ẹ̀kọ́ ni kálukú ló màlébù rẹ̀ mo mọ tèmi tiẹ̀ ni ọ mójútó fi tèmi lẹ̀ kémi náà fi tèmi lẹ̀ kí n mójútó ra mi. ó dá lẹ́yìn mi tí àtòrí mi ti ń sọ̀rọ̀ ẹ̀ ẹni bá dá tán lẹ́yìn Ọlọ́run kó bóde kó ló ń dà. ẹ ṣe wá ń dájọ́ ọ̀nà fẹ́ nìkan kálukú náà ní tiẹ̀ tọ́lọ́run ó bìnjọ́ àlùkìyámà. àwọn kan mutí àwọn kan ṣaṣẹ́wó àáfà kan fọ́ báńkì mọ́sálásí ó kówó ń bẹ tiẹ̀ náà nù àìdá làìdá ń jẹ́ ó tú fáànù ó kó Kùránì mọ́sálásí ó lọ kó ta ó ya abala àkọ́kọ́ tẹ́ kan not for certain ó yá dànù. àfi àní ẹ máa bọ́ sọ́ọ̀sì lóde ibi ó jíwó sínú. àbí ó dòde ó fẹ́ sẹ́wó ó sẹ́ 1,000 ó fi gba 5,000 àlébù tiẹ̀ náà nù ó fi ní kẹ́ máa bọ́ sọ́ọ̀sì yín níbi tẹ́ ń kó pamọ́ sí. tẹ̀yìn tẹ̀ wá ń di owó nù ibi tí ó mọ lónìí nù àwa àlepè yín lọ́mọ lóòkú torí ẹ̀yin náà ti dìyà adúpẹ́ tọ́lọ́run bá ya yín ṣe tọ́lọ́run ò taari yín ṣáájú wọn ẹ gbọ́ kí ni ẹ pọ́jọ́ orí ìbàmọ́ náà 90 kí ni 98 okùn méjì tí wọ́n yìí parí ẹ̀ wọ́n rí lò